Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin fáǹsì Ààrẹ Almaroof tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín tí kinní mi máa sáré kọjá ẹ má wọ̀ sókè nítorí ọ̀rọ̀ tí mo máa sọ ó lè ṣàǹfààní fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ èmi láti lẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé àwọn ṣóò tèmi máa ń ṣe ṣóò kéèyàn kọ́gbọ́n ni torí mi gan kọ́gbọ́n bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ jẹ́ ká listen sọ̀rọ̀ yìí. Kó ìwàásù ti àárọ̀ yìí ni wípé ẹ̀dá méje tí Ọlọ́run ò tí ì dá sínú ayé. The 7 beings that God has not created in the world. Àwọn ẹ̀dá méje kan wà. There are some 7 beings tó jẹ́ pé that Ọlọ́run ò tí ì dá. God has not created. Mi ìdẹ̀rù pé ó lè dá títí ayé àfipá. Ọ̀pọ̀lọpọ̀ ń wò mí pé èwo ni mo ń sọ yìí. A lot of people are saying, well, Ẹ máa bá mi lọ. go along with us. Ẹ̀dá àkọ́kọ́ The first being òun ni ẹni tí ò lè ṣiṣẹ́. is the one that cannot do mistake. Ẹ̀dá ìkejì The second being, òun ni ẹni tí ò lè sísọ. the one that cannot speak anyhow. Ẹ̀dá ìkẹta The third being òun lẹni tó tóbi ju ìṣòro. is the one that is above mistake. Ẹ̀dá ìkẹrin The fourth being, òun lẹni tí kò ní àléébù. the one that does not have any fault. Ẹ̀dá ìkarùn The fifth being òun ni ẹni pípé. is the perfect person. Ẹ̀dá ìkẹfà The sixth being òun ni ẹni tí ó tóbi ju ikú lọ. is bigger than death. Ẹ̀dá ìkeje The seventh being òun ni ẹni tí ò ní labẹ́ ìdájọ́ kọjá. the one that will not put Gbogbo ẹ̀dá tó wà nínú ayé yìí. everyone on this Kò sí earth, bó ṣe mọ̀ ọ́ ṣe tó láyé. no matter what you Ọjọ́ do, àṣìṣe kan máa wà a day of mistake will be nínú ìrìn àjò rẹ in láyé. your journey in life. Kábíyèsí Ọlọ́run ẹ̀yin èèyàn mi ẹ̀yin náà gbọ́ ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ Ààrẹ Almaroof ìwọ nínú nǹkan méjì tán kà yìí tó o bá lè jáde fún mi pé o pé nínú méjèèjì pé kan wà nínú ẹ̀ tó yẹ pé ìwọ o perfect jáde ẹ̀dá wo lọ́lọ́run dá tí kò lè ṣe àṣìṣe mo wá fi Ọlọ́run mo fi tún bẹ Ọlọ́run ní jẹ́ ká ṣàṣìṣe o ẹ̀dá wo lọ́lọ́run dá tí kò lè ṣe mistake láyé òun náà láṣìṣe o mo fi Ọlọ́run bẹ̀ wá mo tún fi bẹ Ọlọ́run ní jẹ́ ká sì sọ ẹ̀dá wo ló wà tó pé tó ló pé tán tó jẹ́ pé tán bá wù ẹ́ látòkè délẹ̀ báyìí wọn ò ní rí nǹkan kan bú lára ẹ̀ mi ì tí ì rí ẹ̀dá náà pé o pé tán wọn á rí nǹkan kan fi bú ẹ ìmí alẹ́ ẹ̀kẹ́ ẹ̀ tóbi ìmí alẹ́ tí ẹ̀ tóbi ìmí alórí ẹ̀ tóbi ìmí alẹ́ òṣàyà ẹ̀ rí mọ̀ ìmí alẹ́ tí ẹ̀ tóbi ìmí alẹ́ ọdún ẹ̀ ṣe pọ̀ jù wọ́n máa sọ bẹ́ẹ̀ ẹ̀dá wa ni tó lówó lọ́wọ́ láyé tó lè ṣàṣìṣe ṣé ẹ fẹ́ gbọ́ ẹ̀yin èèyàn mi ṣé rí gbogbo nǹkan tá a bá ń ṣe láyé yìí ẹ jẹ́ ká kàn máa fi ìbẹ̀rù Ọlọ́run ká máa fi kún ìbẹ̀rù Ọlọ́run ṣe kókó gan nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa a kàn rò pé Mark Zuckerberg ó kàn sí Facebook yìí ni ó jẹ́ ká mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a mọ̀ ó jẹ́ ká gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a gbọ́ ó jẹ́ ká rí nǹkan tá a rí ó ló fi di pé tẹ́ ẹ bá wo orí Facebook YouTube TikTok káàkiri ẹ rí wípé tí n bá sọ̀rọ̀ ń sìn ẹ rí pé ọ̀rọ̀ mi tí ò bá ọ̀rọ̀ tí máa sọ ò lè wà perfect bọ̀bọ̀ kan sọ̀rọ̀ kan nínú nǹkan tí mo sọ pé opinion mi lè believe pé káwọn opinion kí gbogbo èèyàn believe opinion mi is true but there are some certain way téèyàn máa fi ń put àwọn nǹkan kan into writing láti má confuse àwọn ọmọ tá à ń bí lẹ́yìn tó ti yé yín o ò lè wà perfect láyé o lè ṣe máa rí pé tó o bá sọ̀rọ̀ wàá kàn rẹ́ lómi o máa wá nítorí ọ̀rọ̀ tó sọ yẹn kò gba sàkánì títí ẹ̀ á kàn wá bú ẹni ẹni pẹ́ ní táwọn ti tó bí lọ́mọ lọ́jọ́ orí á wá sórí Facebook á wá bú ẹ tí wọ́n gan bá comment ẹ lómi á bú ẹ lábẹ́ comment ẹ comment section ló máa ń dùdú nínú àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ àgàgà tó bá dìjà tí wọ́n náà mú ọkọ̀ wá lóyìnbó ṣó fẹ́ gbọ́ àti rí oríṣiríṣi obìnrin á mú ọkùnrin wá sílùú òyìnbó ọkùnrin yẹn á dẹ̀ fi obìnrin yẹn dẹ̀ á lọ fẹ́ ẹlòmíì á ní wùmà yẹn ò wọ́ tòun mọ́ ẹ̀yin obìnrin ẹ̀yin náà bá lè ṣe the same thing tí mo sọ yẹn mi rò pé kankan tó bá àdíwà ń bẹ kò sẹ́ni tó pé o
ìgbà tá a bẹ̀rẹ̀ ìfẹ́ nífẹ̀ẹ́ dùn mọ́, ìgbà tá a wà láyé òun là ń láya láyé. Nọ́mbà 1 tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé gbogbo nǹkan tó bá máa ṣe, tó bá mọ̀ pé ó máa dá ẹ̀mí ẹ̀ légbodò, tó bá jẹ́ kẹ́mí ẹ̀ kúrú, ṣe níwọ̀nba. Ṣó fẹ́ gbọ́, tó o bá kú ní kékeré, tíyàwó ẹ tó bá sì jẹ́ pé ní ìyàmọ̀ pọ̀ nǹkan lè wọbẹ̀, ìyàwó àfẹ́ lomi o, bí ò fẹ́ lomi abẹ́ lomi sùn. Tó o bá kú ní kékeré, ọkọ ẹ tó o bá, ọkùnrin tiẹ̀ worst, obìnrin lè dúró 1 year 2 years gan, níbi tọkùnrin worst gbé dé pé tíyàwó wọn bá kú láàrin 40 days gan, tó bá lóbìnrin mi wọ́n máa tún ṣe kíni, wọ́n á wá ipò ẹ̀. Ẹ jẹ́ ká rorí, má ṣe ju ara ẹ lọ, má fẹ́ lá nǹkan tó bá tó, má post ẹ̀ nǹkan tó bá tó, má parọ́ pé mo ní lágbájá, mo ní tàmọ̀, gbogbo nǹkan tó bá ní ilẹ̀ ló máa lọ. Àwa òun fọ́nbù, àmọ́ Ọlọ́run náà ló máa foníkálùkù hàn. Èmi náà láṣìṣe tèmi, ó láṣìṣe tiẹ̀. Kí ló dé tẹ́ ẹ jẹ́ ká táṣìṣe ara wa ṣe? Kò sí post lórí Facebook o, kò sí babalẹ̀ nìkan tó lè lóun lòun ní Facebook o. Mark Zuckerberg tó ní gan, ó ti kọjá ẹ̀. Mo máa ń sọ̀rọ̀ kan fáwọn ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ pé ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ tèmi dálẹ̀ tí mo jẹ́ president yìí, ó ti kọjá mi ì tó bẹ́ẹ̀. Wọ́n máa sọ fún ẹ pé ó dálẹ̀ ni, ẹgbẹ́ yìí ti kọjá ẹ̀. So kí ẹ̀kọ́ máa wá sórí Facebook, kọ́ máa fọ́nbù fún wa ipe kò sí nǹkan tá a lè ṣe, kò sí nǹkan tẹ́nìkan lè ṣe, tẹ́nìkan ò lè ṣe. Ìlara ti pọ̀ jù. Ẹ máa rí àwọn kan tó bá ti rí àwọn míì tó yẹ pé wọ́n rí pé yes, wọ́n ti rí pé èèyàn yẹn ń jáde, gbogbo bọ́ ẹ máa tánìṣí méje èèyàn yẹn náà wá. Àwo wá sórí Facebook láti wá bayé èèyàn jẹ́, Ọlọ́run dẹ̀ ní jẹ́ ń bayé èèyàn jẹ́ láyé. Àmọ́ gbogbo ẹnikẹ́ni, èèyàn kéèyàn tó bá dúró láti wá bayé ọmọ yín, ìyàwó yín, ọkọ yín, tó wá bayé ẹ̀jẹ̀, ẹ fún ní yòókù. Èmi ò ń ṣépè, ẹ kàn fún ní yòókù ni pé ẹbọ ló máa pa ẹlẹ́bọ, àṣàṣì á pa alásàṣì. Ẹni tó mọ̀, ẹni tó ṣẹ̀, tó rò, tó ronú ẹ̀, tó ń ronú títí ẹ níbi, ìwọ náà máa dá padà fún pé kí àdàbí máa ṣe dídẹ̀ yín èèyàn. Ìtẹ́ bá láwọn èèyàn tó ń ṣe àwọn iṣẹ́ kékeré kan pé kinní kan lórí Facebook táwọn bọ́ọ̀sì táwọn ọmọ Yorùbá mú jáde sí pé arọ́ bí ìràpadà ṣe kinní kan yẹn, ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ní fèsì ẹ̀, àfi kẹ́ máa wá mókólé. Ìtọ́ máa jẹ́ kẹ́ ṣe 2 hours òun nìkan lẹ́ ń fèsì. Wọ́n máa fún yín níṣẹ́. Àwọn ọmọ kan wà ní orí Facebook, obìnrin àtàwọn ọkùnrin, wọ́n máa fún yín ní àwọn iṣẹ́ tó lè tọ́jú ara yín. Wàláì àwọn ọmọ ìyá mi wọ́n ní ṣe o, bọ̀tọ́ bá ní mókólé ibẹ̀ ló máa ráwọn ọkùnrin, ibẹ̀ ló máa ráwọn obìnrin náà tó máa ṣe. Mí ní kẹ́ má ṣe, bọ̀tọ́ àwọn iṣẹ́ kan wà tó yẹ pé àwọn èèyàn ti parí iṣẹ́ wa tí wọ́n ò fẹ́ kí iṣẹ́ àwọn baba ńlá baba wa jáde. Àsìkò iṣẹ́ yẹn ti jáde. Ìyẹn gangan ló yẹ kẹ́ jẹ́ kó rí yín pé gbogbo nǹkan tẹ́ ẹ bá rí lórí Facebook kọ́ ni kẹ́ gbàgbọ́ o. Gbogbo nǹkan tẹ́ ẹ bá tún wá rí lórí Facebook kọ́ ni kẹ́ sọ pé na lie. Ẹ wá jẹ́ sọ nǹkan fún yín. Once tó o bá ti lè ra na lie, I swear to God, you can never say na true. Wọ́n máa parọ́ mọ́ ẹ o, wọ́n máa dìtẹ̀ o, ìwọ ni kò dúró o. Àmọ́ ẹni tí ò bá lógo láyé, wàláhì tàlá ò ní réyàn pẹ̀lú ẹ̀. Ẹni tó bá lórúkọ làbùkù kàn. Ìwọ tó bá ti mọ̀ pé o lórúkọ, àbùkù máa kàn ẹ́. Ẹ̀rí bó ṣe ń fáyà K1, ẹ̀rí Paso àti Taye Currency, ẹ̀rọ ọ̀rọ̀ wọn, ẹ̀rí bó ṣe rí. Èmi ti mọ̀ pé ó máa rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Kò sí boast forever. Ìtorí ẹ̀ ni nǹkan tí mo sọ yẹn, tí mo play síwájú yẹn, tẹ́ ẹ bá gbọ́ dáadáa, ẹ mọ̀ pé kò sọ gàlá.